olórí bàbá oníbàjẹ́ respect exactly. àwọn akọ́kọ̀rọ̀ tó fi símú bí àṣà àwọn ọ̀gbẹ́ ń bì yìí ìwọ́n tó bá lọ́wọ́ níwèrè rẹ̀ bá ṣe pọ̀ tó ọlọ́run àṣẹ láwọn agbófinró sí grade by grade tí wèrè rẹ̀ bá lé kàńkà àti sọ́jà sí ọ kọ́ ọmọ bá fà á bí wèrè rẹ̀ bá tún lọ́wọ́ tó gbé kò sí àwọn ọmọ fọ́ọ̀mù tó bá fún ọ láti ìgbàgbọ́ gbogbo ẹ̀. gbogbo ẹ̀yà agbófinró ẹ̀yin tẹ́ ẹ wọṣọ àtẹ̀yin tẹ́ ẹ wọṣọ kí ẹkú iṣẹ́ o àsìkò ìbò òní báyìí àtẹ̀yin àti mọ̀lẹ́bí ẹ̀yin náà nàwó ẹ̀sọ́ nípa ẹ̀sọ́ nípa kẹ́ ẹ máa ṣojúṣe ti náà kò ní burú fún akínyìn o akínyìn bákan náà ni mo kí bàbá mi àbí mo kí màmá mi ambassador Yèyé Nara Fáṣọlá ambassador African Union ECOSOC Nigeria ambassador Yèyé Nara Fáṣọlá African Union ECOSOC Nigeria you are welcome ma you are welcome na most welcome ma. à ń tẹ̀síwájú nìyẹn o à ń tẹ̀síwájú nìyẹn kẹ́bí mo ṣe sọ à ń tẹ̀síwájú nìyẹn. mo kí màmá wa olórí Àjọkẹ́ Kúṣọ̀rọ̀ ayaba bàbá wa Káyọ̀dé Kúṣọ̀rọ̀ olúàga ti ìlú àgbà láti Ewékòró Ogun State ẹ káàbọ̀ Mrs. Eaton Afúnṣadé Ọláìfá you are welcome. Ààrẹ Ọ̀nà Kakanfò lóde yìí ẹ̀ẹ́dẹ́gbọ̀n ẹ̀kú ọ̀lọ́nà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams àwọn ni wọ́n dé sàárín wa yìí lọ́dọọdún làárọ̀lọ́gbọ̀n ọdọọdún làárọ̀ máa bì àwọn ni wọ́n lọ kí àwọn olóyè àwọn bàbá wa àwọn lábẹ́ ìdarí bàbá wa àdàbà wọn ilẹ̀ Òṣogbo wọ́n kí Ààrẹ Gani Adams wọ́n kí wọn káàbọ̀ sí àárín wa. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá rẹ̀ o Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá rẹ̀ o. káàbá rírì káàbá rírì. àwọn bàbá kì í àwọn bàbá wa wọ́n kì í Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Abíọ́dún Ìgbàdàn. ẹgbẹ́ tí mi kà fún mi mọ́ mi mi ò bá mi mọ́ mi ká sọ́dọ̀ àwọn ọ̀gá rẹ̀ wá.